àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. ẹni bá mọ̀ pé ń jalagbára kó máa sún mọ́ obìnrin lágo mélòó lẹ́pẹ́. aago kan sí aago mẹ́ta. kí ló dé. kò dáa tí wọ́n bá ti sọ ẹlòmíì pa alágbára ni òru wọn lọ ká mọ́lé 1 to 3 sẹ́ẹ̀rí táìmù yẹn làwọn alágbára gbà lórí ìjókòó gan-an jù so àdúrà lọ kéèyàn máa gbàǹgbà yẹn bí ọba lè gbàdúrà bọ́ bá jẹ́ pé ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ bọ́ tẹ̀ jẹ́ 20 ẹ̀ ló bá lè ṣe kó ṣe ṣùgbọ́n táwọn bẹ́ẹ̀ lọ sọ pé aago kan sí mẹ́ta ni ló máa ń lọ ṣe kìdí yẹn. ọ̀táìmù tán kí ni ẹ máa ń dùn náà rẹ̀ ọwọ́. ẹ ṣe sọ́dọ̀ aago 4 sí 5. àwọn máa lọ skul. àwọn máa lọ gbà. ẹ bá ṣe ń lẹ̀ fún alẹ́ tẹ́ ẹ bá délé tẹ́ ẹ sùn ní 9 sí 10 tó bá di 12 nǹkan tó di 12 ẹ sáré ṣe tẹ́sí tẹ́ ẹ bá tó wá fẹ́ ṣe tíìmù tó bá di bíi 3:30 ẹ continue 3:30 sí 4. so láàrin aago kan sí aago mẹ́ta yẹn ó léwu. ó léwu díẹ̀ ó léwu púpọ̀ 1 to 3 táwọn èèyàn dí pẹ̀lú èèyàn ni mo bí mo sọ fún yẹn pé tọ́ta ẹ bẹ́ẹ̀ mọ̀ pé òkè sùn láago kan sáago mẹ́ta yóò rí ọ yóò mọ̀ bẹ̀rù ni. ẹ dárúkọ nọ́mbà yín. gbogbo alágbára Baba Oloyin original mo ń gbé ní ìlú Ìyẹ̀sí Ọ̀tà Baba Oloyin bus stop 08108431336 telephone number mi 08108431336 tàbí ká ẹ lò tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ 08054749455 Ìyẹ̀sí Ọ̀tà mọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà. ìwé tuntun jáde ń parí oṣù yìí African Power Part 3. part 1 àti part 2 dà. part 1 rèé o part 1 ni part 2 ni part 1 ni part 2 ni part 3 ló fẹ́ jáde ń parí oṣù kọkànlá yìí. part 1 part 2 ni part 3 ó wá jáde ntẹ́ ẹ̀gbọ́n rí ń pa agbára Yorùbá. ìgbà wo ni ká máa retí. ìparí oṣù yìí November ending yóò jáde. so gbogbo àṣírí Yorùbá tẹ̀lé kó jọ. ó jẹ́ tọdún ó tó oṣù mélòó ọdún mélòó tẹ̀lé ṣe tó gbà yín láti ṣàkójọ ìwé pàápàá part 1 part 2 part 3. part 1 jáde ní 2020 part 2 wá jáde ní 2021 ṣe nǹkan kan jáde ní 2022 gbogbo àwọn ìwádìí alẹ́ nípa tó fi kẹ́lẹ́ ìkún ẹ̀sùn àṣírí yìí làwọn wọn ní sùúrù pé àtúnṣe mi nà ọdún yìí láti lè rí ṣe eléyìí. bẹ́ẹ̀ni gbogbo àwọn àṣírí báwo lẹ máa ń kójọ ibo lẹ ti ń rí. àdúró à ń lo àjọ àwọn àgbà kódà mo máa ń lo abúlé mọ́mí mi abúlé dádì mi máa tó pe àwọn àbúrò mi lọ́nà ìjàgbó ń bẹ̀rẹ̀ àlọ́ tán mo pe àbúrò mi jọ ní mo ní sọ rántí àwọn nǹkan tá a máa ń lò jọ ìgbà mi ń bi orí aláǹgbá la fi ń sàmúdó nígbà wà kéèké olóòótọ́ mọ̀ ni mẹ́ta bá rẹ̀ bọ a máa fi àṣẹ tètè níwájú ọjọ́ àrìngbẹ̀rẹ̀ níwájú àwọn èrò ẹbọ ní pẹlẹbà sàṣàṣì àdẹ òkìtì ọgbọ́n orí ààrẹ níjà àdẹ ìdí ẹbọ dànù àdẹ ẹ̀jẹ̀ títí sábà fẹ́ náà wà ẹwò ewé kan bẹ tá a bá so ń wọ tá a lóko gbé tá a bá lóko gbé tá a pẹ́ tá a wà ráyè ṣe ohun wọ̀ kí wa tá a bá fẹ́ wo skul ọkàn báyìí ewé kan bẹ a kàn mú ewé tá a bá ti ra mọ́ wà fi bójú báyìí wà láì tí sọ òní náà wà. ó dẹ̀ ti ṣe. òṣìṣẹ́ náà la fi ń lò ó níjọ́ tá a lọ da gamele 20 sódò wọ́n ní wọ́n náà wà lálẹ́ wọ́n ti kéde kí a kàn sára wájọ́ ni pé a ní jẹgba a kàn lọ bí ewé yẹn ni ewé yẹn ewé kékeré náà ni rẹ́ni kòmí là ń pè á jà báyà rẹ́ni kòmí ẹ̀mí ń pè ní mi èṣù rẹ́ni kòmí tá a bá ti já ewé yẹn àti náà rẹ̀ àti ìwé àwà sí báyìí omi ò yá lọ ọ̀tún báyìí tá a bá ti dé skul tí sọ pé tí máa ń nà mọ́mí ẹ̀ máa bẹ́ẹ̀ ké sábọ̀ síbi jáde ìwọ ọ̀lára ẹgbà o bọ́ síbi jáde ẹlòmíì ni ó jẹ gbà wa. ẹlòmíì ni ó jẹ gbà wa. ẹgbẹ̀lómi ló jẹ gbà bẹ́ẹ̀ bá fẹ́ fún alẹ́gbà mẹ́rin wọ́n lè fẹ́ lómi 6 àwọn ò ní jẹ gbà o. bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ gidi kan. bọ̀dẹ̀ máa ń nígbàgbọ́ nú ẹ̀ ọkàn yẹn abalẹ̀ lórí kí bí ẹ máa ṣiyèméjì pé àti kí ni máa ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́. a nígbàgbọ́ torí pa tí ń lórí tẹ́lẹ̀ náà ni ewé kan bẹ nígbà wà kéke tí ó bẹ̀rẹ̀ bá tọ̀ tí wọ́n bá fi ewé sí orí ìtọ̀ yóò máa wá ike ni ìkan bẹ ẹ̀tùbọ̀n tá a bá mú ẹ̀tùbọ̀n
tá a bá pè lóru tá a bá dàkọ ọmọbìnrin ẹ̀ sí yóò fi kíláàsì ẹ̀ lẹ̀ yóò máa yọjú àánú kíláàsì ni torí pé kò ní sọ kò ní lè wo ni. agbára Yorùbá náà. agbára Yorùbá náà. tí mo kí ni ẹ̀ sọ ìwà ó sì wà. abẹ́ sì ti gbà lọ́wọ́. ẹ̀sìn ẹ̀ bẹ́ jẹ́ kẹ́sìn gbà ni eku kan bẹ̀ wọ́n pèlè eku olóṣè àwọn kan pèlè eku ọ̀kọ́là eku yẹn kọlà tọ́ba kọlà táwọn àgbà bá fi ṣe àṣejẹ kápẹ́ mi jẹ́ nìsín tí n bá dákọ ọmọbìnrin kan pé bọ́sẹ̀ ni ó lọ yàgbẹ́ rẹ̀ èmi mọ jẹ́ ọmọbìnrin ni ó lọ yàgbẹ́ rẹ̀. nílẹ̀ Yorùbá náà. nílẹ̀ Yorùbá alẹ́ nìkan ọgbàyàwó èèyàn nígbà ọgbàyàwó ẹni ẹ wá pé ó tó yàwó mi gbà ó ní òun ti gbàgbé nu nígbà òun àwọn tọkọtìyàwó tuntun sùn yàrá ìgbà ó dijọ́ kẹta ìta gbangba náà ti bára wọn. agbára Yorùbá náà nù. agbára Yorùbá wọ́n sùn yàrá ibẹ̀ ti sùn yàrá wọ́n dẹ̀ bóra wọn sí wọ́n tilẹ̀kùn bẹ̀tẹ́ ẹni tó lè gbàyàwó mi ó ní mo àgbà mo gbàgbé nígbà wọn ó jíjọ́ kẹta aago mẹ́sàn-án ní owó wọn bára wọn ta lórí ẹni orí bẹ́ẹ̀dì wọn dẹ̀ sùn yàrá wọn wá ń jí wọn pé ìhòòhò lẹ́wà ń ta. kí ló gbé wọn débẹ̀. wọn ò mẹ́ tó gbé wọn débẹ̀ agbára Yorùbá náà ni. tó wá fi àwùlẹ̀ fún yàrá àbúgbà. wọ́n dà padà ní ó ní mi ò tó rọ́gbà ìyàwó náà lọ bọ́ pẹ̀ dákun mi ì tó ẹ kọ̀ bí ẹ ṣe parí ẹnu Yorùbá bá ṣe báyìí wọ́n ń tàka sí yan. kì í ṣe lásán. kì í ṣe yẹn bá tàka sí yan tó lù ẹ̀ bá yan nìyẹn. ilé mi fi mọ sọ pé ìka táwọn ta síra wẹ̀ ọmọ kékeré ló ní àwọn bàbá ẹ̀ ló kó. bàbá kan tó máa lọ ẹja sáré sọ pa ilé lẹ́ni àrùn gbajúmọ̀ àwọn gonorrhea sífílìsì kí abẹ́mọ yúnyàn kí gbogbo àtọ̀sí àtọ̀gbẹ gbogbo ẹ̀ báyẹn ṣé ewé oyin lásán lè ṣé oyin lè ṣe àbóléwé kan tẹ́ mọ̀kun àbí ìwọ ló yá jù fún ìyá láti lò yàtọ̀ pé yàn da píìsì jẹ tí ẹ̀ lè fi tọ́jú àrùn gbajúmọ̀ tó bá ń ṣèyàn. ṣe rí àrùn gbajúmọ̀ yẹn mo sọ àṣírí yẹn sínú ìwé ó pọ̀ bàárà oní máa lò pẹ̀lú yín ó ní bí a ṣe máa ṣe bí ẹ̀ bá gbìyànjú tó bá ní ìwé ìwé orí rẹ̀ bàárà sẹ́mọ̀ bàárà ẹmú ẹ̀yà ìgbàlà ẹmú ẹ̀yà bàárà sẹ́mọ̀ bàárà ẹ̀yẹ kan rí kílẹ̀ pé ẹni agbára tútù àbí gbígbẹ. bàárà bàárà ní pè ní bitamelon ó jọ watermelon ara tiẹ̀ wá fún kànàkànà báyìí. àbúrò náà lè gbé bàárà ẹ̀gúsí iná fi ń pè bitamelon ẹ̀gúsí rẹ̀ la fi ń ṣe ẹ̀gúsí tá a fi ń ṣe bẹ̀yẹn. ṣùgbọ́n tútù ẹ̀ náà mú ṣe lé tútù rẹ̀ ó ní bá a ṣe ń ṣe tá a bá gún pẹ̀lú kinní kan á wà foyín sí i wàláhì àtọ̀sí yẹn láàrin ọ̀sẹ̀ kan yóò lọ béèyàn bá ní low span count tátọ̀sí bá ń ṣe tátọ̀ rò lè dọmọ tó bá lo kinní yẹn kó ra wéyì tó bá ti ra wéyì yóò wà rí púpọ̀ bí ó ṣe ṣe tó bá ti lè ṣe torí pé tí ò bá ṣe tọ́ka lọ lo kí span booster pé kátọ̀ nǹkan máa pọ̀ bátọ̀ bá pọ̀ kinní ìjàtọ̀jàtọ̀ náà yóò máa jàtọ̀ yẹn ṣùgbọ́n bá ti lọ ṣe kinní yẹn tó ti pa àtọ̀sí yẹn kú ọtán wà lẹ́tàlẹ́. bó la ṣe agẹ́ ti wéyì bó la ṣe agẹ́ tiẹ̀. tí wọ́n bá ti pè mí lórí fóònù tí wọ́n bá wásaàpù mi á sọ fún wọn. àwọn èèyàn wọ́n ń rà lamẹ́ríkà wọ́n ń rà London tanzania. so yàtọ̀ sí lóògùn. yàtọ̀ fún. mo náà tọ̀ sí ó ní oògùn. àtọ̀ sí ní oògùn. àwọn kan tẹ ní abẹ́rẹ́ ò gbọ́ wọn lábẹ́rẹ́ ò gbọ́ pé oògùn ìlú gbọ́. ẹsẹ̀ ṣẹtẹ́ wọn bá labẹ́rẹ́ sí i lẹ́yìn ọdún mẹ́ta yóò tó jáde padà yóò tó jáde yóò kọ́kọ́ lọ ẹnìkan wá jọ kan ó wá complain pé ó ti marriage àmọ́ kí ni yẹn dà láàmú báyìí mo ní ẹ ti pa ìsàn ìbálòpọ̀ lọ́wọ́ mo dẹ̀ ti gba abẹ́rẹ́ sí i mo sì kọ́ máa ṣe mọ́ olóṣù tó ń jẹta olóhùn níjẹrin mo ní kò tí ì lọ àwa ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni jàtọ̀jàtọ̀ yìí sẹ́nígbà tó lò pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ nígbà tí ó bímọ ìbejì ló bí nígbà tí ó bímọ báyìí ìbejì ló bí torí kí ni yẹn ti lọ pátápátá. bàbá ẹ fún wa nọ́mbà yín wọ́n lè pè sí. bẹ́ẹ̀ Baba Oloyin original mo ń gbé ní ìlú Ìyẹ̀sẹ̀ Ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 lẹ́ẹ̀kan sí 08054749455. ká tó máa lọ táńtọ́ náà tán pè yín ẹ̀ kí ló farúkọ náà. ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. ẹja sọ dé mẹ́. ẹsẹ̀ nígbà mo máa ń kéwì mo wá ń kó ìyọ̀dọ̀ ẹnìkan ní NT Ìbàdàn yóò wá pé ń wá lónìí kí ń wá lọ́la wá lónìí wá lọ́la ó wá ewu ní ọ̀rẹ́ ti ṣẹlẹ̀ èmi ti wá ráàyè ní rédíò Nàìjíríà láti kéwì ìgbà máa padà lọ bá mo lẹ́dẹ̀ mọ́ pé ń wá lónìí wá lọ́la tọ́lọ́hún o ta ní tọ́lọ́hún ó ní kò sí ìgbà ń padà dé ewì tí ń padà lọ kí ń rédíò Nàìjíríà
táńtọ́lọ̀ ni mo pàkọ́lé rẹ̀ pé kò sẹ́yìn tó tọ́lọ̀ mo ṣe padà dé skul ìgbélé grammar school mọ̀ gbà yẹn mo ṣe dé skul ní a bá ń pè táńtọ́lọ̀ ń wo èmi náà bá ń dáhùn táńtọ́lọ̀ ń wo gbogbo èmi mi tí ma ti ké má lè mi ṣẹ̀ṣẹ̀ adéhùsì táńtọ́lọ̀ bí táńtọ́lọ̀ sì jẹ́ nìyẹn. ẹni á kọ́ gbàtúgbàlà bọ̀ orúkọ tẹ̀ ń jẹ́ èmi orí mi jọ̀kan ló bá ń pè mọ́ bínú nígbà tó ṣe ń gbọ́ táńtọ́lọ̀ nu rédíò pé kò sẹ́ni tó tọ́lọ́hùn òun náà gbọ́ rédíò nàìjíríà ìgbà tí mo wá padà lọ́bẹ̀ wọ́n wá pè mí ní táńtọ́lọ́hùn mo ní kò sẹ́ni tí jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò sẹ́ni tó tọ́lọ́hùn o ọba ní ó ní mọ́ bínú ọjọ́ o wọ́n ti wá gbòǹgàn kó ní program session tó ti ń ṣe akọ. fóònù nọ́mbà yín sàkámà lọ. 080 whatsapp yẹn ni kí wọ́n ṣàṣẹ message náà torí kọ́ ẹ wà níjò bó ṣe jókòó rẹpẹtẹ tí n bá ní kí n máa dá àlejò lóhùn kí n tó máa ṣe whatsapp ṣùgbọ́n tí a bá send message sórí whatsapp máa dá yín lóhùn 080 54 74 9455 tàbí ká ẹ pè mí lẹ́yìn lórí lẹ́ẹ̀kejì 0810 84 31 336 ìwé tuntun jáde parí oṣù ní parí oṣù November ending lágbára Ọlọ́run agbára èèyàn dúdú apá kẹta ni ẹ rí nǹkan kí bẹ́ẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080